ọdọọdún làárọ̀ ogbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ obì lórí àtẹ bọ́dún bá ti dún pèrègùn àgbábọ̀ tuntun wọ̀ a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndá ọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó méde pè tó pegedé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ sọdún ọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ ìyẹn ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí àbísùjókọ ìjà kátàkìtì lóró tọfà ìjàkẹ́ ìjàkàtà ń jà lọ́fà lọ́jọ́sí ó ló sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ìbá làwọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rọ ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́bà là mí ẹ̀ mọ́jú ó dilẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọfà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe báàlì ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndá ọ̀rọ̀ Awíkókó broadcasting television ó là kí n pé ẹ sọdún ọdún yìí náà ẹ ṣe tẹ̀lé. ládé 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 àṣé wọn ò ládé adé aládé ni wọ́n gbà fún wọn o ládé 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 asálàfin ọ̀ládé adé olóròló ni wọ́n jígbà ni wọ́n jágbà ni wọ́n lọ́gbà fàlàfin ẹ la gbádé aládé kalẹ̀ o èló ni wọ́n ń sin adé ẹ la ràdé tiyín lórí ìgbà o èló ni wọ́n ń tadé bó bá jẹ́ mi lẹ́yìn ni bí wọ́n ṣe ń kì wá pa àládé ǹbá ti dádé aládé kún padà tipẹ́tipẹ́ má ti dọ́gbọ́n lára dé tèmi o bàbá yín Ọ̀rànmíyàn kò gbádé kú nílé Ifẹ̀ tó ti wá ń bò wálẹ̀ ti dádé ọ̀hún ń bò lẹ̀ ti dádé tẹ́ jágbà ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀sùn mọ́tò sí ẹ̀ wá gbọ́ mi o mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ìjàngbọ̀n man mo tún dé ó dòdìsá ó di Ṣàngó kò sẹ́ni ọmọ bíi tí ó sọlẹ̀ sí bẹ́ẹ̀ ni ṣé àgbàgbé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ káàkiri kàkàkiri ńlẹ̀ káàárọ̀ oòjíire Ọ̀yọ́ Aláàfin fasos gbogbo ìran káàárọ̀ oòjíire tó kù bí bá sọ pé fasos Ilé Ifẹ̀ mi ò sọ pé rọ́ ni ìdí ni pé níṣe tí kábíyèsí wọn dé yìí Ọ̀yọ́ ti bógbó mọ̀ sọ́jà wọ́n ti bá Ilé Ifẹ̀ jà Ọ̀yọ́ ti bá Ìbàdàn jà ńbo ni wọn ò tí ì bá jà náà lílé tó túmọ̀ sí pé ìjà kátàkìtì lóró wọn náà wọ́n jí oríkì wa lónìí mo tó rí fọ́nrán kan ni o ṣé bí onídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹni ọ̀sọ̀ kò sórí òrùlé ń ló béèrè pé kí ló nílé ó ṣe kí ló nílé ó sọ bàbá ọ̀hún bóyá kámẹ́rà fóònù wọn lórí bẹ́ẹ̀ wọ́n ti sá wọ́n sá tẹnutẹnu wọ́n sá lọ́pọlọ wọ́n sá ní làákàyè wọ́n kàn ń lanu pọ̀ngàlà bí ajá gbẹran lẹ́bu kọ́mọ́dà bí ẹni pé mo ya ọmọdé ìyá ọmọdé burúkú ẹjá kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí ká gbọ́n tí wọ́n sọ lórí ọ̀rọ̀ Sunday Igboho náà ni o kẹ gbọ́ ìtànkítàn tí ń jáde lẹ́nu àgbàlagbà ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n agọ̀lẹ̀ yìí bá dàgbà ẹja gbọ́ nǹkan tó sọ òun rèé o. láàkọ́ ẹ bá sí àkíní kọ́kẹ́ Sunday Igboho náà ọgọ̀ pẹ̀lú ọ̀tọ̀ lọ́sọ Ilé Ifẹ̀ ọgọ̀ gidi gan Aláàfin ọ̀ládé ọmọ ládé adé Aláàfin adéwo ní bẹ lórí ibà bẹ́ẹ̀ tẹ́gbà fàlàfin Sunday Igboho bí mo sì nífẹ̀ẹ́ rẹ tó ní tó ń ṣe yìí tí bá mi bá tó lóun yọnu á yọnu sí ọlọ́yọ̀ àmú bá mi bá dákẹ́ tó lóun yọnu ó sì ń wọ ọ̀ràn á sì hàn ebi kò lójú ogun ni kí gbogbo tó gbójú lé ó sì mọ́ dùn lára rẹ ọ̀tá àbùkù wọ́n ní mú fọ ẹnìkan pé o ti apologize lórí ìfilẹ̀ irọ́ tó o bá dí àfi tábà àfihàn ò bá bínú ó fi ọ́lẹ̀ á fi ọ́lẹ̀
kódà kó jẹ́ pé àfin mi ló ti lọ sọ̀rọ̀ àní kàkún kódà kó dé àfin mi tó jẹ́ pé ló ti sọ tó sọ àní kàkún àmọ́ lọ́dọ̀ ẹni tí lọ́dọ̀ ọmọ ẹrú ọ̀ní ìbẹ́nu ọmọ Yorùbá ni ebi Oòduà àwọn pera wọn ọ̀rẹ́ ìbẹ́nu ọmọ Oòduà ni àbẹ́nu ọmọ ẹrú ni wọ́n jù yóò tún wáyé mọ́ láyà tá a bá ń sọ fún yín pé ẹ̀ta ọ̀ní ní ẹ̀ta ní ti ń bẹ lára ọ̀ní kàmẹ́lọ̀ lọ́ní tẹ́ ń wò yẹn ẹ̀ tí mọ̀ dáadáa kàmẹ́lọ̀ gidi lọ́ní tẹ́ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho oògùn náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ àyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alánú gbà o ó ní Aláàfin Ọ̀ládé ládé adé bàbá tá n bàbá rẹ adé wò ní bẹ lórí bàbá rẹ tó ń gbà fàlàfin fadé tí ń bẹ lórí bàbá ẹ tó ń gbà fàlàfin Ọ̀yọ́ ọmọ gọ ó gbọgán o àwọn sẹ́gun ẹ̀rọ ń tàbọ̀ kọ́mọ́ rìnyà kìíní kan tọ́ ọjọ́ kọjá àbí téèyàn máa níyẹn tí máa ṣe gànàgànà àwọn tó níbọ̀ tó lè kanná tó ní agbára wọn tó ju ọ̀nà gbogbo ọ̀nà wọn ń gbẹ́nu ọ̀dọ́ wọn dákẹ́ jẹ́jẹ́jẹ́ agbára wo ni pín ni agbára wo ni àwọn tó àwọn ẹgbẹ́ ọ̀dọ́ agbára oní gbogbo nǹkan bọ̀tẹ̀ àwa ní ti ń bẹ lọ́wọ́ tiwa àwa ní ká sí ọ̀dọ́gun ká bomi panẹ́ kí gbogbo tó gbójúlé nǹkan náà dùn ẹ̀yin bẹ lọ́wọ́ tiwa àá sì ọ̀dọ́gun gbogbo àá sì ọ̀dọ́ fi wọ ibi tí ogun tó lọ àá sì bomi panẹ́ aníkì tí gbogbo tó gbójúlé tí ò ní dún àwọn afọ àwọn tí àwọn tó ń janú sí àwọn afọ àyàn lọ ó sẹ́mẹ̀dọ̀ lọ́sẹ̀mẹ̀dọ̀ kí ló ń gbé tó ń gbé kí ló ní kí ni tó ń gbé tó ń gbé wọ́n á dé ànífì yìí má pọ̀ ọ yẹ ní gbogbo kò yẹ Sunday Igboho Sunday Igboho oògùn náà ló pọ̀ tó báyìí àbí owó náà lọ́pọ̀ tó báyìí àbí mímọ́ àyàn náà lọ́pọ̀ tó báyìí Sunday Igboho ọwọ́ alẹ́. ẹ káàbọ̀ padà mo nígbàgbọ́ pẹ́lẹ́dà wọn gbọ́ òsì ń bẹ̀ etí yín lẹ̀ sáfì gbọ́ mójú yín lẹ̀ sáfì rí ọ̀rọ̀ òpònú tí dàdí yẹn sọ gan ẹ rí i pé kò lọ́pọlọ torí rádaràda ló ń sọ o ọ̀rọ̀ òpònú ló ń sọ jáde o náà ó ní ládé Aláàfin Ọ̀ládé adé bàbá Sunday Igboho owó ni wọ́n gbà fáláàfin .1 ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ ni wọ́n máa ń kira wọn bẹ́ẹ̀ ẹ má jẹ́ ń dárúkọ akéwì kan ti kí Aláàfin àná lójú Aláàfin bẹ́ẹ̀ rí bàbá Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta wọn ò complain wọn ò wí nǹkan kan wọn ò reject ẹ̀ ó ti túmọ̀ sí póríkì yín ni àwọn baba ńlá baba wa ni ká kí pé wọ́n kó àṣélẹ̀ wọ́n kó àṣepamọ́ ọ̀pọ̀lọpọ̀ oríkì tá à ń kira wa lónìí oríkì tán baba yìí ti kira wọn lánàá ni tán ìyá ńlá ìyá wa ti kira wọn lánàá ni tá à lè yí padà dọ̀símì ìpáwọ̀ ọmọ ọlọ́fà mọ́jọ tá a máa ń jà káàkiri ilé ni bó tiẹ̀ jẹ́ pé kò lè ṣe kọ́mọ̀sì traces ẹ̀ nínú iṣẹ́ wa ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà mọ́jọ lálọ́mí ọmọ abisujú ọkọ̀ ìjà kátàkìtì lóru Ọ̀fà sójoojúmọ́ la wá ń jà kiri ṣùgbọ́n àlè yọ kúrò àlè dínkù àlè gé kúrò Ìkòyí ẹ̀sọ́ yan bí lólú bárọ̀ ni ọ̀bá wálé Oníkòyí ò sinmi ogun lílọ́dọ́ sí mi báwọn Oníkòyí sì ń jagun lónìí ìlú wo wọ́n ń kógun jà ìlú wo ní ń dojú ogun kọ wọ́n Ìkòyí mélòó ló ti lójú ogun lọ́dún 10 sí ìsìn lógún ọdún sí ìsìn ṣùgbọ́n ti wà bẹ́ẹ̀ látayébáyé bẹ́ẹ̀ ni ó wà títí ayé kò sì sẹ́ni tó lè yí padà ládé Aláàfin Ọ̀ládé adé aládékún la gbà fáláàfin adé olóròlú la gbà fáláàfin olóròlú ló ń ládé sẹ́sẹ́ fún ọmọ Ọbàtálá ni wọ́n. ìyẹn hàn ó dájú pé bẹ́ẹ̀ ló ṣe rí tó bá jẹ́ pọ̀ yọ níbi tí wọ́n lè lọ ọmọ ni wọn ì bá ti lọ ọmọ bẹ́ẹ̀ ọkùnrin wa ní Ìgbòho gọ̀ Ìgbòho ọ̀gọ́
bí Ìgbòho bá gọ̀ ni kò ní kí oríkì ìdílé wọn, bí Ìgbòho bá gọ̀ ni Ìgbòho ò ní rí rẹ̀ bí ẹlẹ́sẹ̀, kó wá wọn tọ́jú lé àwọn bàbá rẹ̀ káàkiri pé ọmọdé ò ní mo rí jẹ kọ́ mọ̀ra lọ́wọ́, ọmọdé ti pe kú ó dajẹ́ ọ̀pẹja ó dajẹ́ ọ̀pẹyẹ ó dajẹ́ ó pààrọ̀ gidigba ó ń gbé wálé wá báwọn òbí òun. Ó túmọ̀ sí pẹ́yìn lẹ́gọ̀ọ́sà ẹ̀ wá ní bí bàbá yín bá yọ́nú sí ta ń bàbá yín Aláàfin Ọ̀wọ̀ tó bá yọ́nú sí ta ni ṣé yíyọ́nú ọba yín yíyọ́nú Aláàfin sọ̀sọ̀ pé kí Ìgbòho ọmọ jẹun àbó ní ká mọ́ rìn àbó ní káwọn tí ń kọ́lé ọmọ kọ́lé lónìí káwọn tó ra mọ́tò lónìí ọmọ ra mọ́tò wọn. báláàfin bá lè yọ́nú déédéé bí ọba sì yọ́nú kálukú ló nínú ẹ̀ ẹni tó yọ́nú ló nínú ẹ̀ ẹni tí ò yọ́nú ló nínú ẹ̀ ẹni tó fún rẹ̀ ń bànújẹ́ ló fún rẹ̀ ẹni tí ń jìjà tí ọ̀kan ló fún rẹ̀ ní wàhálà ẹni tí ń jìjà àgbà ló fún rẹ̀ níyọnu. ẹni tó bímọ lọ́jà tó bímọ sọ́jà lọ́sàn-án gan lóníkárá yóò wá kò dé òun síbẹ̀ ti pé soso ẹ ti rí soso left right left front and back làwọn èèyàn ti ń dáàbò yín ntẹ́ ilé ìfẹ́ nù ntẹ́ ilé ìfẹ́ jẹnu ẹ máa gbọ́rọ̀ máa nìyí o wọ́n ní bí bàbá mi bá lòun ò yọ́nú sí ọ á sì sìn ọ́ dójú ogun ń gbogbo ń tọ́ ọ bá tó dì mọ́ra tó o bá lọ fẹ́ lò ní ò bá ní ṣiṣẹ́. Can you imagine that? Ṣebí kò dójú ogun ni kí gbogbo ohun tó gbójúlé ó sì mọ́ dùn lára rẹ̀. Can you imagine that? Ìran wọn ní ṣe bẹ́ẹ̀. Àtìgbà tó jẹ́ bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ rí. Àwọn ló ti Olúewu sójú ogun àtẹlẹ́dùwẹ̀ tí wọ́n pa wọ́n dànù sójú ìjà. Wọ́n tàn wọ́n sójú ìjà Fúlàní. À ń kógun bọ̀ o. Ṣùgbọ́n àwa tá wà níwájú àwọn ò ní jà o. Àwọn tí ń bọ̀ lẹ́yìn ní kẹ́ sínú ogun fúnṣẹ́ gbọ́. Wọ́n pa Aláàfin Olúewu lóòótọ́. Ìbẹ̀rù láabi tátì bá ṣe lọ́jọ́ dalárìn kiri ló ìsákúò. Pé báwọn bọ́yá àwọn máàlímì lè síjú dà padà sóhun kí wọ́n yanjú òun. Ló ìdalárìn kiri. Ló ìrìn gbèrègbèrè dágọ̀ ọ̀já. Now, arákùnrin ọ ní wọ́n lọ apologize tí apology rẹ̀ ò débì kankan wọ́n lọ apology Ìgbòho ò débì kankan tó o bá dáàfin bí bàbá mi bá yọ́nú sí ọ èyí pọ́njẹ̀bẹ̀ lákìsà èyí kàrámọ̀ tí ò ṣe ńlẹ́ tán wò ìláwòsùn kó tẹ̀ ń wòra yín láwò rẹ́rìn iyì mélòó ló ṣẹ́kù lára yín iyì tí ò ní pẹ́ tán pátápátá tẹ́ ẹ̀ bá tún tètè padà lójú ọ̀nà njọ́ tá a bẹ̀rẹ̀ njọ́ ní mo nípò kejì tá à ń fi lọ ìpẹ́ ẹgbà yìí ipò kejì tá a ní ẹgbà yìí ìgbà tí ọba yìí tásìkò kan o ipò kejì ń lè mọ́tò sí mọ́ o àwọn èèyàn wá ń gbé Awíkóńkó kí ló dé asọ̀rọ̀ sẹ́ni ọtí sọ̀rọ̀ dànù gbọ́ wíbẹ̀ njọ́ ní lóòótọ́ ń pé gbàtà bá fi parí ìkíní yìí iyì ara Aláàfin iyì Ọ̀yọ́ yóò dínkù àpọ́nlé wọn yóò dínkù ṣé bẹ́ẹ̀ wá kọ́ lórí. Ta ní kọjú ọ̀rọ̀ sáláàfin tẹ́lẹ̀ ta ní sọ̀kò ọ̀rọ̀ sáláàfin ta ní bú Aláàfin tẹ́lẹ̀ ta ní pélébi Aláàfin ọ̀pọ̀nmọ́re bọ́pọ̀nmọ́re ní ìsìn àgún lábẹ́ ọ̀pọ̀nmọ́re àgún tẹ̀tẹ̀. This is the high time tọ́yẹ k'Aláàfin ó jí kúrò nínú oorun wọn. Gbọ́n tí bàbá Ládọjà sọ ni wọ́n ní nínú 32 members tó wà nínú House of Assembly ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní 16 ní tàwọn. Àwọn ti mọ tí wọ́n fi jà ní dispensation tá a dé yìí lásìkò ọ̀làjú tá a wá yìí Aláàfin ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ empire tó ti kú. Àwọn èèyàn kan ti wake up sí ọ̀làjú tí ló wá dàbí ẹni pé Ọ̀yọ́ ń dòrò ẹ̀yìn Ọ̀yọ́ wà lẹ́yìn torí pé ògo àná wọ́n tẹ̀ bàtì ẹkún wèrè wọn ń sun ẹkún tẹ̀ ń sun nísìnyí ni pé ẹ̀yin lẹni Ọ̀yọ́ empire o Aláàfin ló lórí ládéládé o kí ni wọ́n fò lórí ládéládé gangan ṣe. ó kẹjá sọ káwá sọ pé ẹ̀yin gangan ló ká sọ pé Aláàfin gangan ló lórí aládé lónìí o kí ni yóò dà fún yín kí ni yóò dà fún wa kí ni yóò change inú ìtàn ìgbésí ayé yín. ṣé yóò kó ẹ̀kọ́ àtàkàrà síwájú gbogbo ọmọ Ọ̀yọ́ láàárọ̀ wọ́n máa pe Aláàfin ló lórí aládé nìsí o
káwá pé ọ̀yá a ti ẹ̀gbà fún Aláàfin lólórí aládé ṣé yóò ra mọ́tò sí ìdí gbogbo ọmọ Ọ̀yọ́ ṣé yóò kọ́lé fún gbogbo ọmọ Ọ̀yọ́ ṣé yóò wàṣẹ́ fún gbogbo ọmọ Ọ̀yọ́ ṣé yóò yí ìṣẹ́ àtòsí tí ń bẹ lára àwọn kan lọ́yọ̀ọ́ padà ṣé yóò sọ wọ́n dọlọ́rọ̀ ṣé yóò sọ wọ́n dọlọ́lá ṣé yóò kọ́ pálásì Ọ̀yọ́ ṣé yóò renovate pálásì Ọ̀yọ́ wọ́n máa sọ pé tó Aláàfin ni olórí aládé o ṣé yóò renovate pálásì Ọ̀yọ́ ṣé yóò sá Aláàfin di èèyàn pupa kí ni yóò change kí ni yóò yí padà nínú ìtàn ìgbésí ayé Ọ̀yọ́ gbogbo àwọn tó sùn ló ti jí báyé ṣe ń yí làwọn kan ń bá yí Ọ̀ọ̀ni wá ń kọ́ estate káàkiri Ọ̀ọ̀ni ń kọ́ jájá mọ́ọ̀lù káàkiri gbogbo ìpínlẹ̀ tí ń bẹ́lẹ̀ Yorùbá òun wá ń gba àwọn èèyàn ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá ń jẹ lábẹ́ Aláàfin kan wá ń sunkún empire àti rí pé there is no excuse for either success or failure kò sí àwítúnwí asán kan kò sí àwáwí kankan fún ẹni tó bá lù tó lù lálùyọ àbẹ́ni tó lù tiẹ̀ lálùwọlẹ̀ ẹ̀ ń bá lù tiẹ̀ lálùyọ fẹ́ lùyọ ni torí pé bálágbẹ̀dẹ rẹ̀ bá ń lurin lójú kan àmì ń bẹ́ẹ̀ àmì tí ń bẹ́ẹ̀ ó sì jáde ẹni tó lù tiẹ̀ lálùwọlẹ̀ níbi tó ti ń gbọ́wọ́ tipẹ́ náà ni ó ti lù lálùwọlẹ̀ so arákùnrin ọ ní kó jẹ́ pé ààfin míì ló ti lọ sọ̀rọ̀ àníkàkún can you imagine lẹ́nu àgbàlagbà bẹ́ẹ̀ yẹn ni o lẹ́tí ń gbọ́rú ẹ̀ o ká láàfin míì ní Sunday Igboho ti sọ ni àwọn ò ní kákún ṣùgbọ́n láàfin ọmọ ẹrú ò ní lọ́mọ ẹrú àbí sọ̀rọ̀ níjọ́mọ Yorùbá ni ṣé bọ́mọ Oòduà àwọn pera wọn ẹ béèrè lọ́wọ́ Dìgbòlugi tí ń sọ̀rọ̀ yìí sóò yìí sọmọ Odùduwà sóhun ọ̀tán mọ́dùdùà lóòótọ́ bàbá ní àsọ lóòótọ́ nítòótọ́ gbogbo akọ́lọ́mọ Odùduwà yes reality ni ọmọ Bàtálá ń bẹ láàrin wa ọmọ Ọ̀rúnmìlà ń bẹ láàrin wa ọmọ Ògún ń bẹ láàrin wa ọmọ Odùduwà ń bẹ láàrin wa ọmọ Ọ̀rànfẹ̀ ń bẹ láàrin wa ọmọ Balùfọ̀n ń bẹ láàrin wa àwọn tó ti wà láyé jọ́hun kálukú wọn nìran wọn jẹ jáde gbogbo bí ọba ti rádé sẹ́sẹ́ fún lónìí ọmọ Bàtálá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ là ń bọ̀ wá tú kákọ́kọ́ fáwọn òpònú wọ̀nyí lésì náà torí bí rọ́bà ti ń pọ̀ jù yóò fẹ́ jòótọ́ àti pàápàá kí wọ́n má ní lọ́kàn pa wọ́n máa sọ mi Àkàndá mọ̀ọ́mọ̀ rẹ̀ dì fún ẹni ẹ mọ̀ pé mo ti sinmi tẹ́lẹ̀ mo ti dákẹ́ tẹ́lẹ̀ mọ̀rẹ́ nìkan ti ń sọ fún mi pé kí n jẹ́ ká dákẹ́ lórí ọ̀rọ̀ yìí torí àwọn ẹ̀yà míì bẹ́yà míì bá fẹ́ gbọ́ níta ń sọ kí wọ́n gbọ́ kò sí ní tẹ́yà míì ó ṣe fún wa kò kẹ̀yà míì níjọ́ tẹ́ ti wá ń sọ mélòó làwùsá bá yín dá sí mélòó Fúlàní bá yín dá sí níjọ́ lọmọ Ìgbò bá yín dá sí yàtọ̀ sí Dòkúbọ̀ ẹlẹ́nu wáyáwáyá ọmọ ìran yín tẹ́ bí síbì kan náà o ilé wa ní lọ́dọ̀ ọmọ ẹrú ń bá béèrè lónìí lọ́wọ́ òpònú tó sọ̀rọ̀ ohun òpònú àgbàyà tí ń fọ̀sán tọ́ lé tó sọ̀rọ̀ ohun pé nínú òun àtọ̀ ni ta ló jẹrú ṣe lọ́dàbí ẹni pé ọbọ̀ lóko ló ń pe ọmọ lọ́mọ ẹrú òun gangan lọ́mọ ẹrú o torí pé díran Fúlàní ni ọ̀pọ̀lọpọ̀ nínú yín Fúlàní lọ́ba yà yín ṣe tuntun mẹ́lẹ́tò tán ibi oríṣi bí Oòduà àwọn ń pera wọn Ọ̀yọ́ ń bẹ nínú ọmọ Oòduà ni àwa náà mọ̀ mo ti sọ tẹ́lẹ̀ náà pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ìbàrìbá ńlọ́ba yà yín dàpọ̀ tán ibi ẹ̀jẹ̀ ìbàrìbá ní ń bẹ lára yín ẹ̀jẹ̀ tápà ní ń bẹ lára yín ẹ̀jẹ̀ Fúlàní ní ń bẹ lára yín ẹ̀jẹ̀ Haúsá ní ń bẹ lára yín lọ́jẹ́ kẹ ẹ̀yin náà ẹ̀sẹ̀ gbà pé ẹ̀kí ń sọ ọmọ Oòduà ni bẹ́ẹ̀mi sọ́njọ́ ní
kan ní móríwá àfáà kan bàdàn ní móríwá ńgbà tá a padà túdi gbogbo wọn àrípọ̀mọ fúlàní ni wọ́n ó kọ yorùbá tí wọ́n ń jẹ́ wọ́n kàn fi ń gbé wa mọ́ra ni wọ́n wá ní ẹ̀tanú tí ń bẹ lára Ọọ̀ni kàmẹ́líọ̀n lọ́ọ̀ni ẹ̀já béèrè lọ́wọ́ Akíndèdèrìn ọ̀nà wo lọ́ọ̀ni ti ṣe ẹ̀tanú síta ni tó bá ń gbọ́ funfun báláwo àwo tó sunwọ̀n ni mo ṣe o Àkàndá àwo tó sunwọ̀n ni mo ṣe àwo tó sunwọ̀n ni mo ṣe o àwo tó sunwọ̀n ni mo ṣe n ò sáwó ọ̀dàlẹ̀ n ò sáwó èké n ò sáwó àwọn tí ń wá ògo àná àwo tó sunwọ̀n ni mo ṣe n ò sáwó old Ọ̀yọ́ empire àwo tó sunwọ̀n ni mo ṣe mímọ́ mu funfun báláwo lọ́lọ́run tọ̀ ni ọba Adéyẹyẹ ni tògún òsè ìwọ náà ò rí òun waṣọ funfun nẹgẹnẹgẹ tó wuyì láwùjọ tí yín ń kó aṣọ òpọ́njú bọrùn ní gbogbo ìgbà o sì tún pẹ́ nìkan lẹ́rú o ti rí i pé ọwá ní ẹ̀tanú ní ń bẹ lára tálẹ̀ ẹ̀tanú ń bẹ lára ẹ̀tọ́ hàn nísìnyí Aláàfin yẹn ni Aláàfin ẹni tí ń jà ságbà lè ń ṣètanú ẹni tí ń wo pò tẹ́nìkan wà bí ibi tó yẹ kó wọ́n wà ní ṣètanú torí pálá òràbí ló fi kálukú sí ipò tọ́tọ́ sí ngbò tó bá wá yẹ kẹ́dà ó dé èèyàn máa ń gba ìgbéga débẹ̀ wọn ò fẹ́ gbà ìgbéga débẹ̀ ẹni tí ń bẹ lórí ipò ńlọ fẹ́ lé kú èyí ó di kúùpù ni ó ti rí pẹ́ta nùnú kúùpù lẹ́ ń dì lọ́yọ̀ọ́ kúùpù yín ọ̀wá jẹ ẹ mọ̀ pé ọ̀nà méjì ní kúùpù máa ń gbà ìsídà kó wà successful tàbí kó má wà successful kúùpù yín ọ̀wà successful ńlọ jẹ́ kí gbogbo ayé ọ̀rá sí rí yín ńlẹ̀ fi ń tẹ́ ńlé tẹ́ fi ń tẹ́ lóko tẹ́ fi ń tẹ́ lódò tẹ́ fi ń tẹ́ lájò tẹ́ fi ń tẹ́ káàkiri igúnnugún láwọ àtẹ́ káàkàlà láwọ àtẹ́gbà ọjọ́ tí gúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ló ti ń tẹ́ káàkiri ayé ọba yín ní ń jẹ́ bẹ́ẹ̀ ìlú yín ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ti wá tẹ́ káàkiri ayé gbogbo ayé ti ráṣìírí yín wọ́n ti rẹ́sìn yín wọ́n ti rí ọlágbára fún yín o so now kí n tó tẹ̀síwájú Àkàndá ẹ jẹ́ kí n fi àkókò yìí tọrọ ìṣẹ́jú méjì péré nínú àkókò yín bí n bá padà dé àwa na pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń pọ̀ pa ẹni tó bá tábà bó bá wù kó tún bẹ̀ sí bó bá wù kó má tún sí àgún láàgún tẹ̀tẹ̀ àìdọ̀nkì àfàdátì ẹ̀ ṣe pọ̀. Pro Limited iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní iléeṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé iléeṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lónìí Treasure Homes tó wà ní Lasamaja 3-bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2-bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3-bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóhun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crop. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months.
ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234-803-940-6444 àti +234-802-626-9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. ọ̀dọ́ ikọ̀ àti ìrújú Olódùmarè àgbà wòlíì prophet Ruben Àìkọ̀rẹ́ náà ni mo wà. bàbá oríṣiríṣi ìpèníjà tá a mọ̀ sí challenges ló ń kojú ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. a máa sọ̀rọ̀ kan wípé béèyàn bá já dẹ́rìn pòṣónú bó bá ti lè dẹ́rìn pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí ó ti lè dẹ́rìn pààyàn. ìdí ni pé oríṣiríṣi ìṣòro là ń bá pàdé là ń kojú lójoojúmọ́ là ń dì pẹ̀lú lójoojúmọ́ là ń là kọjá lójoojúmọ́. ìṣòro nínú ìgbéyàwó nínú relationship ìṣòro níbi iṣẹ́ ìṣòro àìríṣẹ́ṣe ìṣòro àìlówó lọ́wọ́ ìṣòro àìrílégbé oríṣiríṣi ìṣòro ló ń kojú ọmọ Nàìjíríà bóyá nílé tàbí lẹ́yìn odi. àwọn tí ń bẹ lẹ́yìn odi ẹ̀gbọ́n mi wà nílùú òyìnbó bàbá mi wà nílùú òyìnbó ìyá mi wà nílùú òyìnbó ní tí wọ́n ń kojú ń bẹ àmọ́ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn làkọjá tá a lè sọ wípé a lè bá pàdé nínú ilé ayé gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí. àwọn làkọjá àwòlẹ̀ ní lọ́kàn tàbí lẹ fojú ìwòye wò wípé ó ń affect àwọn èèyàn púpọ̀ jù káàkiri. ẹ ṣe olóòtú nígbàkigbà tí a bá ń sọ nípa ìlàkọjá ìlàkọjá jẹ́ ọ̀nà kan tá a lè gbà wọnú àṣeyọrí ìyẹn tá a bá bọ́. nígbà tí a bá dẹ̀ ń sọ nípa ìlàkọjá òun sópin èèyàn o àwọn èèyàn máa ń rò pé ìlàkọjá ló pin èèyàn bọ̀ kò í sópin èèyàn. ní gbogbo bí ìlàkọjá bá ti wà ó máa ń ròlú wa á ròlú wa tá a fi débi ayọ̀ débi ògo débi ìdùnnú. ṣùgbọ́n ọ̀pọ̀ ìlàkọjá tá à ń là kọjá lénìí à ń là kọjá nítorí ògo àti torí ayọ̀ àti torí ìdùnnú àṣeyọrí tó wà wájú wa. ṣùgbọ́n ìlàkọjá ó pọ̀ oríṣiríṣi. àwọn kan máa ń ti ọ̀dọ̀ èṣù wá àwọn kan ìlàkọjá wọn ogun àfọ́fà ni àwọn kan ìlàkọjá wọn ogun àjẹàmù ní ìlàkọjá wọn àwọn kan àìsàn ní ìlàkọjá wọn àwọn kan ìpọ́njú àwọn kan ìpojú kan àwọn kan àwòbí ọ̀bàdé. and then ntí ìlàkọjá máa ń ṣe ni pé ó máa ń yọ ní lẹ́nu ẹ̀ǹtẹ́ nǹkan bá yọ lẹ́nu ó fẹ́ lọ síbi ayọ̀ ni because láìsí yọnu kì í sáyọ o láìsí ìlàkọjá èèyàn débi ògo because kò sẹ́nikẹ́ni tí ó fẹ́ dánú ayé tó fẹ́ gòkè nú ayé tó fẹ́ jẹ́ ẹ̀nú ayé tó ní ìlàkọjá ṣùgbọ́n ìlàkọjá tó ń bá wa jà lénìí ọwọ́ tá a fi ń mu àfọwọ́ gidi mu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní fọ́ ìyẹpẹrẹ mú làkọjá wọn á ní ó máa ń rí bẹ́ẹ̀ ó ti yóò jẹ́ èèyàn ó ti yóò gòkè ó ti yóò ṣàṣeyọrí àní máa ń rí bẹ́ẹ̀ wọn ẹ̀ bá a ṣe ń ṣe lé wa nu wọn ì lówó ń lé wa wọn ì jẹ́yàn lé wa wọn ì rógólò ń lé wa wọn ì lókìkí ń lé wa bẹ́gbọ́n mi ṣe ṣe nu ọwọ́ yẹpẹ ló fi mú làkọjá because n ti ń ṣẹlẹ̀ nù lé yẹn ẹnìkan ni ó mú òpin dé bá ègún yẹn and then tó fẹ́ mú òpin dé bá ègún yẹn ó gbọ́dọ̀ múra kó sáré kó gbàdúrà kó wojú Ọlọ́run. ìhà míì tá a tún máa ń kọ́ sí làkọjá ni pé tọ́lọ́ ń bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ làkọjá wa àìṣe bẹ́ẹ̀ fi gbogbo ara dá sí i àìkáràmágbásíkẹ́ àní fẹ́ ṣe á kàn mọ́ rò pé a ti ṣèkánjọ́sí gẹ́gẹ́ bí mo sọ fún nípa ogun bá mi jà wòlíì 50 òun gbà mú dọ́dọ̀ wòlíì 50 mo tó bọ́ ẹ wàá wò pé wòlíì kìíní ìkejì ìkẹta ìkẹrin torí mo mọ̀ pé làkọjá ni mo gbọ́dọ̀ bọ̀ bí n bá dọ́dọ̀ eléyìí tó bá sọ tiẹ̀ tí mo nígbà bá rí pé mi ọ̀rọ̀ náà báyọ̀ màmá try. ẹja wa wò ó ká sọ pé ńgbà tẹ dọ́dọ̀ wòlíì 49 ilẹ̀ wa sọ pé ó sun yẹn lọ́sọ̀dọ̀ wòlíì ojú kan ní ń wà because nígbà tá a bá ń sáré ó dìgbà tá a bá sáré àwọn méjì ń sáré àwọn mẹ́ta ẹ ń bá kọ́kọ́ sáré débi tí wọ́n ní wọ́n sáré dé ó ní ayé ó rí bí ẹni tó gba nọ́mbà 1 but nígbà bá ń sáré inú ayé à ń sáré nítorí pé a fẹ́ débi ẹ̀yà dé ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní làkọjá lónìí làkọjá yóò dópin lórúkọ Jésù ní tí mo fẹ́ kẹ́ ẹ já sí lórí ìdàkọjá ni pé ìkíní ẹ má bẹ̀rù ẹ kàn mọ̀ pọ̀ wá ìkejì ẹ gbọ́ Ọlọ́run tí mo ń ṣe gbọ́ kì í ṣe wòlíì
ẹ lè gba wòlíì gbọ́ ṣùgbọ́n ẹ rí ọlọ́run wòlíì yẹn ẹ mọ̀ rí pé wòlíì lọ́lọ́run yín. ìkẹta tó tún ẹ bá fọlọ́ sípò èèyàn bẹ́ẹ̀ ni ìkẹta tí mo tún rí ni pé ìlàkọjá yín ẹ gbé bí ẹrù tó fúyẹ́ báyìí ẹ mọ̀ gbé bí ẹrù tó wúwo. tó túmọ̀ sí pé kán gbé lọ́lọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni because tẹ́ bá ti gbé bí ẹrù tó fúyẹ́ yóò rọ̀ ẹ́ lọ́rùn láti là kọjá ṣùgbọ́n lónìí àwọn kan ti kàrà mọ́ ìlàkọjá wọn gan-an. bàbá mi ìfẹ́ jẹ́ ká rìn jìnnà lórí ọ̀rọ̀ yìí ọ̀nà àbáyọ ń bẹ fẹ́ni tó bá ní ìlàkọjá. ó wà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí ń gbọ́ wá fẹ́ bọ́ nínú ìlàkọjá wọn. àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ìlànà tí wọ́n tọ̀ ẹ máa bá wọn sọ kì í ṣe lójú fọ́nrán báyìí nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n fi bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ni ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 every WhatsApp lè máa pè mí sí 070 84 74 20 61 ẹ pè mí ká gbàdúrà kọ́lọ́wọ́n dẹ̀ mú ìlàkọjá yín kó mú kó kẹ́ débi ayọ̀ yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà o ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ yọ́ là ń sọ àgbàlagbà múmimúràwé kan àgbà tó dàgbà tí ò dánú kan ní sọ̀rọ̀ ẹ̀dẹ̀ lẹ́nu tí ń pẹ́ nìkan lọ́mọ ẹrú tí ń pèèyàn lọ́mọ ẹrú ẹgbọ́n tó sọ wọ́n ní sóògùn náà ní gun Sunday Igboho bẹ́ẹ̀ àbówó ní gun àbí èèyàn náà lọ́mọdé bẹ́ẹ̀ lẹ́sùn pé èèyàn kiri ẹ̀ lásán ni o ní gbogbo ọ̀rọ̀ wọ̀nyí jáde fún o ládéládé ládé aláàfin ọ̀ládé o adé aládékún lágbà fáláàfin o Sunday Igboho ọ̀sọ́pórí aláàfin ọ̀dá o kò pé nǹkan ṣẹlẹ̀ sáláàfin o kò páyé ọ̀yọ́ rí báyìí o kò pé nǹkan kan ṣẹlẹ̀ sí ọ̀yọ́ o kò pé nǹkan kan ṣẹlẹ̀ sọ́yọ́ o kò pé nǹkan kan ṣẹlẹ̀ sáláàfin o lẹ́sùn pọ́kàn kiri ẹ̀ wá ní kálàfin bòmíì ló ti kira ẹ̀ ní tí sáàfin ọ̀ọ́ni kí ló ṣẹlẹ̀ sáàfin ọ̀ọ́ni ojú mi wọ́n ti bí ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé elúkélú kì í tọ́ ọ ni irọ́ làwọn ń pa àwọn ò lè tó mú ẹ mọ̀ gbìyànjú náà ní ẹ̀ní bá ó ní àwa la ní ká sọ̀rọ̀ dógún ká bomi panẹ́ ẹ̀ kí gbogbo ohun tó gbójúlé ọmọ lè dún ṣe gbọ́ tún mọ̀ rọ á sìn ọ́ dógún á sì bomi panẹ́ ẹ̀ ìran Àtìbà ló ṣe bẹ́ẹ̀ rí Àtìbà ló ṣe bẹ́ẹ̀ rí nínú ogun tó sọ Ọ̀yọ́ Kàtúngà Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ empire tó sọ dẹdun arinlẹ̀ pátápátá tó fọ́n gbogbo ọmọ Ọ̀yọ́ káàkiri dòní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bẹ̀ nu wọ́n sọ̀rọ̀ dogun lóòótọ́ wọ́n sin Olúewu àtẹlẹ́dùwé ọ̀rẹ́ ẹ̀ wọ́n sìn wọ́n dójú ìjà wọ́n sì bomi panẹ́ fúnra wọn ogun táwọn yẹn gbójúlé òṣìṣẹ́ àwọn táwọn náà gbójúlé ọ̀jà bó ṣe yẹ kán jà Elédùwé ṣubú sójú ìjà ọmọ rẹ̀ ṣubú sójú ìjà Olúewu ṣubú sójú ìjà ọmọ rẹ̀ ṣubú sójú ìjà látàrí kẹ́ni látàrí pé ọ̀rẹ́ wa fẹ́ gbapò mọ́ Olúewu lọ́wọ́ ipò náà wá ṣe gbà torí pé Ọ̀yọ́ ti túkọ tó bá ń gbọ́ ògèlè kàṣà ìtúkàndò Ọ̀yọ́ tú kọjá bí ó tú pátápátá empire ṣubú yakata empire náà ni wọ́n tún bí ẹni pé wọ́n gbé empire dé Ọ̀yọ́ àgọ́dọ̀yọ́ wọn mọ̀ gbé empire kankan débẹ̀ o gbogbo ayé ló ti kó lórí empire Abẹ́òkúta ti kó lórí ọ̀rọ̀ kingdom àbẹ́ empire Abẹ́òkúta gan tó níjọba tán ṣèjọba tiwọn láàyè ọ̀tọ̀ wọ́n ti tẹ̀síwájú technology innovation láti ẹjọ́ yìí gbogbo ayé ti develop gbogbo ìlú ti upgrade Abẹ́òkúta ò sí níbi tó wà lánàá mọ́ Abẹ́òkúta ti dàbí Èkó ti dàbí ìlú ọba Ọ̀yọ́ lọ́mọ wà lójú kan yìí o Ọ̀yọ́ yàtọ̀ sábúlé ko
wọn ò develop o wọn ò upgrade o ògùn àná wọn tó ń jìjàdù o empire wọn ń sunkún ẹ̀ kiri o tọmọdé tàgbà wọn o ta ni ó jí wọn kúrò nínú oorun wọn ta lọ́mọ̀ bọ́n sì fẹ́ jẹ́ alága àpà ìgbìmọ̀ lọ́balọ́ba wọn ń lé kiri bí wọ́n ó sì gbapò tọ́ ò ní wà lọ́wà lójú wọn ẹ ǹlẹ́ o ọmọ àgọ́dọ̀ yọ ẹ ǹlẹ́ o ọmọ tápàlẹ́ ń pe a sì ọdógún a sì bomi panẹ́ ìran yín náà ní ṣe bẹ́ẹ̀ kọjú á lójú àkàndá ọ̀rọ̀ Awíkonko àjáwó àrọ̀ Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ mo ibẹ̀ yín náà gbọ́ fúnra lára yín ọ̀rọ̀ tárákùnrin ọ̀hún sọ náà lèmi tú o wọn sì tí ì sọ̀rọ̀ tó jẹnu lọ bí wọ́n bá ń pèèyàn ló ń fúnra ìrà yìí ìmọ̀ ń pà fún ẹ mọ́ ni bí wọ́n bá ń pèèyàn ló ní fúnra ìrà yìí ó yẹ kó pà fún ẹ mọ́ wọ́n bá ń pèèyàn ló lè kọ̀ yẹ kó tún gbọ́ ọmọ ẹran jó mọ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹ láìkẹ́ follow page mi lórí Facebook gbogbo ọ̀ràn káàárọ̀ òjíire àkòrè o láti finú konú fi kùn lukùn ẹja jára wa kúrò lára Ọ̀yọ́ ká má jẹ́ Yorùbá mọ́ ká má jọmọ Oòduà ọmọ káàárọ̀ òjíire ẹkún tí wọ́n ń sun lórí ọ̀rọ̀ Yorùbá yìí ti pọ̀ jù ó sú wa pọ̀ ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV lórí Twitter Awíkonko TV lórí TikTok Awíkonko TV lórí Instagram Awíkonko TV ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrì òní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjò àṣẹ o. ẹwà orúkọ tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹun túwẹ́túwẹ́. tí ò rí bí iyán tí ò rí bí àmàlà kò rí bí kásùn tóbi ní ẹni ká máa rún sinimá ńláta wíde ajagun tàlà kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kùn òdì kalẹ̀ wọ́n ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun dé wọn ránṣẹ́ pológun tógun lájagun tà ń bọ̀ ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbédé méjì yọ gbogbo apálò gángan lájagun tà tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná bara wúta òjò palami ọkà yọ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adéoyè Abẹ́fẹ́ Awíkonko directed by Ṣeun Akínsànyà correct man packaged by Mary Akíọ́lá starring Ṣàrùsí Ìsíàkápá Kabiru Adéyínká Arínájà Ralph Níyì Délé Fágbóyọ̀ Adéwálé Alẹ́bíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Tamatiye Eléjìgbò Abẹ́ni Ẹ̀rọ Adéoyè Abẹ́fẹ́ Awíkonko fúnra ẹ̀ Mary Akíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun ajagun ta now showing on YouTube ẹ click sórí Awíkonko TV kẹrìíran wò ajagun ta ni o.